Mo kí Ọlọ́run lára gbogbo wa, kí Ọlọ́run kó mọ́ ṣáàyè pẹ̀lú gbogbo wa, kí Ọlọ́run bá kí mọ́dà wà láàmú, Ọlọ́run bá kó fún wa nínú gbogbo tí a máa ṣe láyé. Ọlá bí ṣe ń jẹun kan ṣoṣo náà, Ọlọ́run bá yóò sì gbàdúrà gbogbo wa kọjá èròǹgbà ẹnìkọ̀ọ̀kan wa. A dúpẹ́ fún Ọlọ́run wa, lọ́nà tó bá pọ̀ fún sísọ́wájú ọjọ́ òní lọ. Ọlọ́run bá kò ní dààmú ẹnì kankan nínú wa. Nítorí pé mo wá ní àsìkò yìí, àwọn ìgbé pọ̀ fún mi láti pé kí n ṣe sùúrù pẹ̀lú nǹkan tó ń lọ nílùú, wípé nínú ọlá Ọlọ́run wa àti àtìlẹ́yìn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, bí a ti ṣe fẹ́ kí ó rí, Ọlọ́run ti bá wa tó ọ̀rọ̀ wa gba sùúrù. A wá rí wípé àwọn ìpè yìí fẹ́ máa jẹ́ bí ìpè ẹ̀tànjẹ, bó tilẹ̀ jẹ́ pé èmi ò kó jẹ, torí pé mo ṣe àdéhùn fún Ọlọ́run ọba mi tí ó dá mi wípé mi ò ní gbé ẹsẹ̀ mi kúrò níbi òdodo, mi ò sì ní yé sọ tí màá fi dákẹ́. Mo rí adùn tó wà níbi kéèyàn ló ti òdodo kó sì máa gbé ẹsẹ̀ kúrò. Ọlọ́run bá wọn dúró ti onítọ̀hún ní gbogbo ayé, ní gbogbo ọ̀nà. Ọmọ kan pè mí, ó send message sí mi lórí YouTube. Ó ní kí ló dé ẹ̀ ṣépè mọ́ ni. Mo ní torí pé ẹ ò wu ìwà ìpè ni. Torí nígbà tí mi ò ṣẹ̀, tí mi ò wẹ̀, tí nǹkan kan ò pa èmi pẹ̀lú rẹ̀ pọ̀ rí, débi wípé ó fi sọ pé ìrẹ́jẹ tí ọkùnrin yìí ṣe fún mi ni, tó wá torí rẹ̀ tó wá ń bú mi àbí tó máa ń gbé mi ṣépè. How easy will it be nígbà tí mo wà ní ìyá wèrè? Then you just look at somebody like me, kò gbé mi ní wèrè, kí wọ́n á mọ̀ lè dá padà fún ẹgbẹ́ mo sì mọ̀ pé mo nírú rẹ̀ ní irọ́, tàbí kọ́ pé mo tún bírú rẹ̀ gan lọ́nà. So which means pé wọ́n kọ́ ẹ̀dá nìyẹn. So ẹni tó bá sì fẹ́, tó bá sì béèrè, ó fẹ́ di ẹ̀gbọ́n. Àwọn fídíò tá a ti ṣe sẹ́yìn ó kún kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́, wàláhì tí kìí ṣe díẹ̀, tó dá wa lójú lórí ọ̀rọ̀ ìdìbò bá tá fi ń ṣe, a wà nínú ìtara, bó ṣe wà lára, bó ṣe ń dùn wá, bó ṣe ń ká lára, la fi ń ṣe gbogbo wa náà. But ó kún kẹ́kẹ́kẹ́, ló jẹ́ kí a máa gbìyànjú láti máa tún gbé wá, tí a kàn ń yọ àwọn àkọlé míì kúrò nínú rẹ̀. Àmọ́ ẹ dákun, tó bá jẹ́ pé orí òdodo ni a fi ọkàn wa àti ara wa sí lójú ọ̀nà títọ́ náà, ẹ máa bá wa, ẹ máa tẹ̀lé wa bá ti ṣe ń lọ. Mo wá fẹ́ bẹ̀ wá wípé ẹ dákun, èèyàn kan sí méjì, torí pé a ti fẹ́ ṣe sùúrù lé wọn lórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí a ò fẹ́ ṣe mọ́, torí pé káwọn èèyàn mọ̀ bá rí pé a bẹ̀rù ni. No. Bí wọ́n ṣe ń bẹ̀ wá tó lábẹ́nú, bí wọ́n ṣe ń hùwà pé ẹ ṣe sùúrù tó lábẹ́nú táwọn èèyàn sọ, bẹ́ẹ̀ náà ń gbé àwọn kan dìde lábẹ́nú láti máa bú wa. Bẹ́ẹ̀ náà ń gbé àwọn kan dìde lábẹ́nú láti máa yẹ̀yẹ́ àpèrè ìlú Ògbómọ̀ṣọ́. Bẹ́ẹ̀ ni wọ́n ń gbé àwọn kan dìde láti máa ba ọ̀rọ̀ ẹ̀sìn Islam jẹ́ lójú wa. Bẹ́ẹ̀ náà ń gbé àwọn kan dìde láti máa ba ìjọmọ ènìyàn jẹ́, ní tó ṣe wá lódidi, tán fọ́n wa ká, láti fi fọ́n wa ká. Bẹ́ẹ̀ ni, torí pé àríjẹ níbi mọ̀dàrú ni wọ́n, ò níṣẹ́ méjì ju pé ká jókòó ti rọrọ̀. Bí a bá wí, Ọlọ́run ti yára gbọ́ kọjá ká tó wí. Àṣẹ̀ṣẹ̀ mo sọ pé lágbájá bú mi kò bú mi, ẹ̀rí ọkàn máa jẹ́ ọ pé sí nǹkan tó sọ, sọ̀rọ̀ rẹ̀ jọ mí èébú àbí kò jọ mí èébú. Ó ṣe ní láàánú púpọ̀ jù pé ọ̀pọ̀lọpọ̀ tó bá pè mí ní Nàìjíríà níbí,
mo máa ní time fún wọn gidi gan débi pé ọ̀pọ̀ nínú yín ìṣẹ́gun ń dà yín láàmú tẹ́ bá pè ẹni mọ́jú ṣẹ́jú kan méjì lọ èmi ni màá tún ṣẹ̀ṣẹ̀ fi káàdì mi tí màá fi pè yín láti ṣe àwọn àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ ó farabalẹ̀ pé gbọ́ ṣùgbọ́n nígbà tẹ́ bá fẹ́ parí rẹ̀ ẹ ó padà bú mi ni mo fà yín sí kóòtù ọlọ́run bí tí ó tó yín sí àtòógùn mi àtàsìkò mi tẹ́ ẹ gbà tẹ́ ẹ fi ní ọ̀rọ̀ òye yín ká ṣàlàyé fún yín táwọn ń ṣe àlàyé fún yín tọ́wọ́ jẹ́ pé níparí àlàyé yẹn ẹ ó padà bú mi ni mo fà yín lé kóòtù ọlọ́run. àwọn kan ti bẹ̀rẹ̀ sí mọ fídíò tàbí ṣe sẹ́yìn wọ́n ti ṣe ìwádìí nípa rẹ̀ wọ́n gbọ́ ọ̀pọ̀lọpọ̀ tá a sọ pé bẹ́ẹ̀ ni mo fi ọlọ́run bá gbọ́dọ̀ sí mi pé wọ́n ti pè wá padà tí wọ́n ti ń bẹ̀rẹ̀ pé aláàjì ẹ dákun tó lọ ọlọ́run ti bú yín rí mo lè mọ̀ bú yín ní gbangba ibi báyìí mo ti bú yín mo ti sọ báyìí mo ti sọ báyìí nípa yín ṣùgbọ́n nǹkan tí mo padà bá pàdé níbẹ̀ ó jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi ẹ dákun ẹ foríjì wá. èyí tó ṣe bí rẹ̀ ni pé èyí tí mo fẹ́ sọ lásìkò yìí yóò jẹ́ tuntun fún ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ mí ṣùgbọ́n fún àwọn tó mọ̀ tó wà pẹ̀lú mi látìgbà tá ti ń bá wọ látìgbà tá ti wà lórí WhatsApp láti mú sọ̀rọ̀ lórí Ògbómọ̀ṣọ́ Muslim Justice Forum mo sọ síwájú mo ní pẹ̀lú ògo Ọlọ́run ẹ ó padà rí pé nǹkan tá ń fà lọ tá ń fà bọ̀ ẹ ó padà rí pé bàbá tó bí Yunusa ó ń bẹ láyé abímọ̀tọ̀ ń bẹ nínú àwọn òbí ó ṣeé ṣe kó jẹ́ pé nínú abímọ̀tọ̀ ni bàbá tó bí wà nígbà tó wá délẹ̀ ní ò wá lẹ́nu ọ̀rọ̀ lórí ẹ̀ ẹ wà láyé yín o bàbá tẹ́ ẹ bá fẹ́ kí nǹkan mi ò ṣe yín o in tí Yunusa sì lè ṣe ni torí ọmọ tó lè wà lórí múmbàdì despite the fact pé bàbá yìí ò tí ó fake everybody pé tóun yìí bá sọ wọn ní ilé ayélujára kí bàbá òun ọmọ jóná lọ́nà torí kò tó mọ̀ pé kò tí ì lọ sọ́run bàbá yìí wà láyé. mo pariwo nígbà náà mo dárúkọ àwọn ìlú kan wípé ìlú yìí ibẹ̀ gangan ni bàbá ọmọ yìí ní bàbá rẹ̀ wà. kí ló fà á tí mo fi sọ pé bẹ́ẹ̀ ni bàbá rẹ̀ wà ní pé torí pé mo ní àwọn ẹ̀rí kan sí méjì sí mẹ́ta lórí rẹ̀ lásìkò ìgbà náà. mo gbé àwọn kan dìde mo fi Ọlọ́run bá ṣẹlẹ̀ fún yín wọ́n tẹ̀lé mọ́tò Yunusa délùú yẹn ṣùgbọ́n nínú àdéhùn àwa pẹ̀lú wọn ó ní pé kámíṣù ìlú yẹn ni wọ́n lọ. Ọlọ́run tí ìpè kí rìn ní òun tó ń bá wa pàdé lọ síbẹ̀ kódà nínú àwọn tán dúró lójú ọ̀nà tán wọ́n mọ́tò ṣe Ọlọ́run pé káwọn kan nínú àwọn tó jọlọ́pàá ojú ọ̀nà yẹn kí wọ́n bọ́ sí ojú express tàbí wọ́n rí wọn ní tàbí wọ́n dá dúró tó bá tó ti wọ́ bẹ̀ wọn bá ti gbé ní tí mo bá ń sọ̀rọ̀ tó bá wòye kẹ́ gbà bá wòye kẹ́ mọ́ gbà èèyàn kàn mí tí mo bá fi purọ́ ìjìyà tọ́lọ̀ bá mọ́ ṣe fún purọ́ yóò mọ́ fi jẹ mí. bẹ́ẹ̀ ni I did that lábẹ́nu torí pé nígbà tí pé lágbájá bọ́ làkásìgbè ó tàmọ̀ lò bọ́ bó ti ṣe rí lára mi mo ṣe sọ fáwọn èèyàn wọ́n ti wò pé mo wà láwùsí omi ìtẹ́bá ti sọ fẹ́ lómi ẹnu wọn náà mú tún padà lọ rí fi tú lọ́ba níka tó sọ pé kíní o láti ìgbà tí lọ́ba níka sì ti ń sọ ẹ ò tí ì jáde kẹ pé ilé ìtòwé irọ́ ni ọ̀pọ̀lọpọ̀ nínú yín tẹ́ ẹ bá tún bọ́ nínú lọ́ba níka náà dẹ́mọ̀ sọ àwa aláwọ̀ ṣe ń kábàáyì àwọn màṣírí àbí tó gba àkàndákẹ́ àkànwó yìí níran ni ẹ bá aládùúgbò iṣẹ́ tá à ń ṣe lábẹ́nú lórí irọ́ but I know what it takes. mo bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ ìjọ kan kìí sọ lọ́tọ́ lọ títí lẹ́nu ọjọ́ méjì ó ń sọ fún mi ó ní why I like you so much is that you are doing your things diligently and ẹ̀ndẹ̀ ń ṣe nǹkan yín gẹ́gẹ́ bí àwọn FBI
bẹ́ ṣe máa ṣe ẹ ò kánjú mo ti kánjú tẹ́lẹ̀tẹ́lẹ̀ wàláhì mo ti kánjú tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé mo fẹ́ káyé ọmọ torí eré tí mo sá láti pé mo fẹ́ káyé ọmọ àwọn kan wò pé mo fẹ́ gba glory sórí ni wọ́n sáfẹ́ ká mọ̀ òun ni wọ́n fẹ́ ká mọ̀ òun ni ọlọ́run ni ẹ gbà fún nìkan pé ẹni tọ́lọ̀ rán ni ẹ mọ̀ pé ẹran níṣẹ́ nù òun kọ́ ló rán rẹ̀ ọlọ́run ló rán ẹ jẹ́ ká wo ló fẹ́ gbẹ́rọ̀ ara rẹ̀ sí ló fẹ́ sọ̀kalẹ̀ sí àwọn kan wà mọ̀ wọléwò pé tí ẹ bá ti ṣe power ọ̀dọ̀ wa náà ti gbọ́ information àbí wọ́n ti ṣe nǹkan kò dá irọ́ lọ́wọ́ ń jẹ́ àwọn gan ò sì rí proof kan mú jáde mú fẹ́ nìkan ní gbogbo àwọn tàbí ìlà wa kiri tí ó jáde tó sọ pé nígbà tá a dé lẹ́yìn kan báyìí lára fẹ́ ṣe ó lè rí bẹ́ẹ̀. ìwà ń wára là ń fi ń bá ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ inú sàjẹ́ tó fi jẹ́ ká tí ì mú lè sìn torí rí ta sáni ká fẹ́ mú red handed níbi ká mú lọ́rùn o ká mú nímú o ká mú lọ́rùn ọwọ́ torí gẹ́gẹ́ bí nǹkan tí mo wí ni pé Yunus lọ sẹ́wọ̀n kò sí wọn ní tàbí ṣùgbọ́n kò sí wọn ní tàbí ṣùgbọ́n torí àwọn nǹkan tí mo kà sí lẹ́sẹ̀ nígbà náà tí mo kà sí lẹ́sẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láwọn méje tí mo kà sí lẹ́sẹ̀ wallahi it is still on ground mi ò gbẹ́sẹ̀ kúrò lórí rẹ̀ àwọn ẹ̀sùn méje tí mo kà sí lẹ́sẹ̀ wallahi mi ò gbẹ́sẹ̀ èyí tí mo kọ́ tí àwọn àyímọ̀ tẹ́ gbẹ́sẹ̀ lé lórí tán ṣiṣẹ́ lé lórí ìgbà náà àyímọ̀ Ògbómọ̀ṣọ́ mi ò gbẹ́sẹ̀ kúrò lórí ẹ̀ gbogbo rẹ̀ pátápátá kò sí kan tó ní rí ẹ̀wọ̀n yìí nínú rẹ̀ kò sí ojoojúmọ́ ló tún lékún and they never know who I am pé nítòótọ́ mo ń jíṣẹ́ tó náà bá rán mi ni inú rẹ̀ tó lè mọ́ bàjẹ́ o I care not lópin ìgbà tí mo bá ti jíṣẹ́ tí Ọlọ́run bá mi rán mi it makes me not to fear any human tí wọ́n gbé náà wáyé ẹ̀sẹ̀ béèrè fún ni lọ́dọ̀ ẹni tí èmi náà béèrè fún tí ń ṣe Ọlọ́run bá ìwọ ni lọ́nà ìwọ ní ìtòbí fẹ́ béèrè fún. fọ́tò tẹ́rí tí mo fi ránṣẹ́ síwájú lórí kìíní ọ̀kan nínú ẹni tí mo fẹ́ play voice note rẹ̀ yìí in ló pè mí wọ́n ti pè mí oríṣiríṣi pè mí but mo take time mi láti fi kí n record ẹ̀ this time around mo wá yan àwọn èèyàn láti bá mi wádìí rẹ̀ wọ́n á gbé fọ́tò yìí jáde nígbà gbé fọ́tò yìí jáde àwòrán àwọn ta ní ṣe nínú àwọn tó wà ní lójú kí n kọ́ síbẹ̀ pé ta lẹni tí ń jẹ́ Maruf Adéwùmí pẹ̀lú fóònù nọ́mbà rẹ̀ káwọn tó jẹ́ bí rẹ̀ kákìlọ̀ fún mi ò ní fi ọ́ sílẹ̀ bàbẹ́ lẹ́yìn tí mo bá sọ fún Ọlọ́run kó sì dájọ́ láàrin ẹ̀ pẹ̀lú rẹ̀ lórí pé mi ò ṣe ní òwe tí ààyè rẹ̀ bá wà fún mi láti pé kí n gbé ẹ̀ máa gbé ẹ̀ torí pé o kì í ṣe ọmọ Ògbómọ̀ṣọ́ ọ̀rọ̀ yìí kò dẹ̀ kàn ẹ́ nínú àwọn tá a sọ pé wọ́n recruit lẹ́yìn odi láti wá dá lóògbé Ògbómọ̀ṣọ́ tí mo máa sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ ò gbà nínú wọn lẹ́rí yìí ní sọ fún yín pé ọmọ ìlú báyìí ni ẹ dákun ẹni tọ́lọ̀ bá fún láyé rẹ̀ nínú comment section kó sọ pé ahọ́n ọ̀rọ̀ tí lágbájá yìí sọ yìí àwọn egun báyìí ni wọn lórí WhatsApp ọ̀pọ̀lọpọ̀ ti sọ ibi tó rí tó jẹ́ pé ó wọnú ara wọn nítòótọ́ pé ahọ́n yìí ìlú bẹ̀yẹn náà ló ti jáde nínú fọ́tò yìí àwọn ọmọ ìlú bẹ̀yẹn wọ́n mọ̀ wò nínú àwọn tá à ń suspect wípé àwọn méjì kan bẹ láàrin wọn bẹ̀rẹ̀ pé àti suspect báwọn ni wọ́n jẹ nínú wọn but a fẹ́ rí confam àti ìṣẹ̀lẹ̀ rí mi ò ṣẹ́ mi ò rò just because mo jáde láti sọ fáwọn èèyàn pé ẹ mọ̀ jáde àwọn ara wa bàbá tó bí Yunusa mo ti padà confam dáadáa confam nítorí bàbá ẹ̀ ń bẹ láyé obìnrin tó gbé wá sí ààfin níjọ́sí tó pè ní ìyá ẹ̀ òun kọ́ ló bí wọ́n rẹ́ǹtì obìnrin yẹn wá ní is confirmed wọ́n rẹ́ǹtì obìnrin yẹn wá ní nínú sítórì pé nígbà tí bàbá òun kú inú mọ́tò bàbá èèyàn ṣe ń kú tí wọ́n fi gbé wá nínú mọ́tò tó fi wà nínú mọ́tò tó fi jókòó sínú mọ́tò tó fi sin bàbá rẹ̀ tó gbé níjọ́ náà lọ ṣe dé náà kò tún ní sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ náà ló sì pé kọ́ máa lọ rí òun nìkan náà sì wá gbé wá sí Ògbómọ̀ṣọ́ níjọ́ náà nígbà tó jẹ́ pé àwọn méjì ni òun àtẹni tí ó last làwọn tó láì táwọn fẹ́ ránjẹ tí wọ́n fi ní jẹ́ kọ́ wọn tòun náà kó wá lórí wo ìsìn kẹyìn tí wọ́n ṣe fún bàbá wọn láti Abẹ́òkúta
ẹ̀wù táìmù yẹn tí wọ́n fi gbé bàbá ẹ̀ kúrò ní tán fi sọ fún pé bàbá ẹ̀ kú ó sì wà nínú láì tó fẹ́ lọ rí ra oúnjẹ ní sùkúù, which is to say we are now talking of around 11 o'clock to 12 o'clock. Wọ́n wá sọ fún pé bàbá ẹ̀ kú, wọ́n wá gbé padà lọ nígbà wọ́n wá fi wọlé wọ́n ti wọ́n gbé ní ìkàdà aago 3. láàrin aago 3 yẹn náà ti gbéra lẹ́ti gbé bàbá yẹn wá sóko mọ́sọ̀ tó fi sin bàbá yẹn láago 4. àwọn tó sin bàbá ilé Àjìlógbà wọ́n sọ time táwọn sin bàbá yẹn. I will not tell anybody here for now. It's part of the things tí mo ń groom tí mo ń kó jọ lórí ọ̀rọ̀ rẹ̀. Most of these things ní court ni ó ti get ara ni ó ti you get himself èmi ìrọ́pàdé ní court ọ̀sọ́gbẹ́ tó lè dá nínú gbogbo case torí tó wà lẹ́yìn either pẹ̀lú ọba ní either pẹ̀lú kíni I will be one of those witnesses tí máa sọ̀rọ̀ ó ṣọ́ torí pé mo ní confam ẹ̀kọ́ àwọn confam proof lórí pé Yunusa kì í sọ ọmọ Ògbómọ̀ṣọ́ mo ní lọ́wọ́. I do everything possible tọ́lọ̀ fún mi lágbára láti fi mo fẹ́ justify pé orí òdodo ni mo wà tí mo fi jókòó tí mo fi ń wádìí nǹkan báyìí mo ń ṣe ìwádìí kí pé mo fi tọ̀ pínpín rẹ̀ mo ń ṣe ìwádìí torí pé kí n má bàa gbà Ọlọ́run kí n lè bá tètè sá kí n lọ rí wá àtọ̀ kí n mọ wá àforíjì wájú Ọlọ́run ọba kí n sá wípé tí mo ṣe yóò dá. That is what I'm doing at that time. Ojoojúmọ́ gbogbo ọjọ́ tí àwọn ọmọ rẹ̀ bá ti bú mi tó bá ti ń bú mi wọ́n rán mi níṣẹ́ ni mo ń padà lórí ṣe findings láti mọ make sure pé àwọn tán bú mi wọ́n jẹ̀bi mi ojú ti bá wọn lórí nǹkan tí wọ́n sọ nípa mi. Àwọn tó padà wọn àwọn tójú ti bá tó lè bá mi sọ̀rọ̀ ò lè bá mi sọ̀rọ̀ àwọn tọ́lọ̀ nìkan lè pè mí bá sọ̀rọ̀ pé apadà discover pé bọ̀bọ̀ yóò gbọ́rọ̀ gbà ní báyìí ni mo ṣe yín mo ti gbé ṣe pé mo fi Ọlọ́run bá búra fún pé mo tún sọ fáwọn tó lé kánmọ́ wọ̀rí mo ṣe àforíjì láti mọ ọkàn mi fún wọn pẹ̀lú ògo Ọlọ́run àti bá wọn ṣe àdúrà báyìí láti fi ẹ̀mí ìmoore pé wọ́n tẹ̀lé òdodo máa fi ṣàdúrà fún wa láì ọ̀pọ̀lọpọ̀ ní wọn tí mo ṣe yẹn mo dedicate time fún yẹn kọ́lọ̀ kò fi bí mi tó bá dàgbé wọ́n. Ó ti wá dójú ẹ̀ báyìí torí pé while we are going to the court lórí ọ̀rọ̀ òbí tó pè lẹ́jọ́ kábíyèsí ló pè lọ́jọ́ bàbá wa ni bàbá tí wọ́n ló pè lẹ́jọ́ àfikún ẹ̀pẹ́ ẹ̀ bá fẹ́ yọ ọmọ àdìgbò. From there we are going to prove him wrong about the court. Anybody bí bàbá lè mú jáde bí lágbájá sọ ohun ẹni tó bá ní evidence nínú ẹ wá ṣẹlẹ̀ fún mi ò kẹwọn pé èsì pé mi mo fẹ́ lé òun ló pè mí lẹ́jọ́ èmi ló sì jẹ́ kan nínú àwọn ẹlẹ́rìí. Ayélujára lè sọ pé àwọn kọ́ làwọn pẹjọ́ o àwọn kọ́ làwọn gbọ́dọ̀ bọ́ sọ́dọ̀ wà yìí mọ́ o anything can happen. Bóòlù ṣe lè ṣe pé àti ṣe tẹ́lẹ̀ wọ́n dá láwọn òjì ká gbọ́n wọn ni lọ́ba fi dìdọ̀ lọ́ba níkà wọn àwọn akọ́lá akọ̀wé lọ́ba níkà lọ́kọ̀wé lọ́ba níkà ń gbọ́sẹ̀wọ̀ lọ́kọ̀wé wá defend it. I will go to the court and I'm going to talk. How is Yunusa going to escape this? Mi ò tí rí kò sí soft landing fún torí pé not only him àwọn tó fi ṣe àkóbá fún púpọ̀ àwọn tí wọ́n sì mọ̀ọ́mọ̀ fúnra ara wọn tán fi ọwọ́ ara wọn fa àkóbá fúnra wọn àwọn ló pọ̀ àti nínú àwọn tọ́jọ́ lọ́la. Ẹ jẹ́ kí n post brain wà díẹ̀ lórí bí mo sọ pé bàbá Yunusa wà láyé tí mo wà sure rẹ̀ lórí mo wà sure confirmed ní lórí bí wọ́n ti ṣe pọ́ tí mo ti sọ lórí WhatsApp group wípé mo fẹ́ kẹ́ lórí ṣe ká lọ ṣe sùúrù pẹ̀lú nǹkan tó wà ní ẹ má bẹ́ẹ̀ ní kàkàjà ẹ má bí egbò ẹ má ṣe lórí nǹkan tó bá fẹ́ ṣe ẹ má jà. I'm a peacemaker. Ẹgbàgbé tẹ bá rí nǹkan bá wà lórí YouTube náà máa hábà ìmọ̀ máa bá I'm a very strong peacemaker. Ní ti fi ti kí Ògbómọ̀ṣọ́ kò ti burst lórí wọn lórí. Strategically wà láì tàbí láì tó wá fẹ́ kó Ògbómọ̀ṣọ́ burst. A ò ní gbégi lọ́ní, a ní gbàdàdà ní,
àwọn ọlọ́pàá ẹ̀yin lẹ́ẹ̀ lórí kó ọlọ́pàá wa a ó sì ṣe nǹkan tó yẹ pé lójú àwọn ọlọ́pàá náà lẹ́tì máa jẹ̀bi tí wọ́n ti máa mú yín mi ò ní sọ fún yín and it will still happen. Yours truly ni Yunusa kò lórí ibẹ̀ yẹn even without cause láti mọ padà sọ pé kí lè fẹ́ kó tó ṣe ẹ sáfù kó kúrò ń bẹ ó sàti kúrò ń bẹ náà ni kí lè tó ń fẹ́. I'm telling you the truth. I know all what it takes. Kì í ṣe ti bẹ̀rù bójú. Ṣé màá wà lọ́wọ́ mọ́sálásí mo fẹ́ kí wọn? Idiot kan wà sọ pé mi ò gbọ́dọ̀ wọ́ bẹ́ẹ̀. Ẹgbẹ́ náà ṣe Muslim. Wọ́n wà lù mí pa sí mọ́sálásí bẹ́ẹ̀ and ibẹ̀ yọ̀ wà rọ̀bà yọ̀ rọ̀wọ́. Àbúrò wà là nǹkan mọ́ mi lórí ẹjọ́ wà jáde lórí mi ibẹ̀ yọ̀ wà rọ̀wọ́. Wọ́n wà fàmì lásọ ya ẹ wá lérò pé ibẹ̀ yọ̀ rọ̀wọ́ but tí mo bá fẹ́ ṣe mi ò ní wálé mi nìkan I will do it ẹ̀tẹ̀lẹ̀ lọ́rọ̀ ìmọ̀ competition tẹ́ bá fẹ́ kọ́ I will personally do it officially tí màá kọ́ ní lẹ́tà. I'm telling you èmi pẹ̀lú àwọn groups mi afẹ́ wá kírun jímọ̀ an hour before àsìkò tó ń kírun jímọ̀ lọ́dọ̀ tí àbí 30 minutes after your own Jumat mọ́sálásí ìlú mi it belongs to us. Kò níjà nínú ẹ̀yin lẹ́wàájà tó ń fi mọ́ ẹgbẹ́ yín ẹ̀yin lẹ́wàá ìjà tẹ́ fi mọ́ ẹgbẹ́ yín. Mo promise yín ní kíní kan pé Yunusa ń lọ mo dẹ̀ promise yín pé mi ò dákẹ́ mọ́. I really want to keep quiet most especially mo bá wà lógo mọ́ sùn wàláì most especially mo bá wà lógo mọ́ sùn mo ní bíbí wàláì mo ní bíbí ẹni tó bú mi lónìí tó gbé mi sígbè tó ṣe gbogbo ẹ̀ mo pléèrè fún bàbá tó bí mi wọ́n lánú ní ha sáwọn ilé wa láfíà tó tọ́ àti gbogbo ẹjẹ́ lórí fún ọdún nínú ilé wa pé kọmọ parọ́ mọ́ ní kọmọ ṣe kí ní orí mi you can just see it ẹ ti blow ara yín wọ́n ti rí ní lẹ́yìn burúkú you cannot adjust it kò ṣeé ṣe no kò lè ṣeé ṣe ojú àpá ni kò lè tójú ara. Mo wá ti kírun tán àwọn kan ti pè mí lóru níbi mo ti ń ṣàdúrà ọ̀rọ̀ Yunusa kú mi mọ́ jókòó ro ẹgbẹ́ òlè dára rẹ láàmú láti ìgbà tí mi ti wà kékeré ló ti mọ́ mi lára o that's one thing I want you to know láti ìgbà tí mi ti wà ní kékeré tíra tẹ́ mo fi jáde wá sínú mọ́sálásí báyìí torí pé mi ò tí parí iṣẹ́ tó wà nínú rẹ̀ ni mo fi gbé dání ìyẹn kan tẹ̀síwá mi mo rí because of a lot of things tí mo ṣe nílé mo ṣe one or two things nípa business mi if I can go back tomorrow or next tomorrow no not even next tomorrow I don't travel on Tuesdays àti lórí face what I'm doing it online but ibi tó bá ti yẹ kí n ti wà physically I will be there but mo cool temple kìíní yẹn anytime tó bá ti wà ní mo fẹ́ kí n cool temple kìíní yẹn pé lórí pé kìíní torí pé mi ò ní fẹ́ káwọn èèyàn kan overreact wọ́n ṣe wọ́n máa bá mi lọ́nà ní ojú rẹ̀ kí wọ́n pa àwọn èèyàn wọ́n ti dé ìwé náà bọ̀wọ́ wọ́n bá ń bú mi I will just laugh it up àbí wọ́n máa sọ lọ́wọ́ báyìí. Ẹ̀yin fẹ́ ká dákẹ́ ẹ jáde ẹgbẹ́ ewu ẹ jáde ẹgbẹ́ fọ́tò wa káàkiri àbí ẹ fẹ́ ká dákẹ́ ẹ threaten life ẹgbẹ́ wa ṣe pé you can just imagine jẹ́jẹ́ ló ṣàdúrà lọ ẹ̀yin ẹ̀mí dákùtù ọ̀rẹ́ mọ́ ìbínú wọ́n fẹ́ kẹ́ gbọ́.
Kùránì kò fi bímọ ẹni sùúrù tí wọ́n bá ṣe torí ìfẹ́ Kùránì tó wà wájú ní kọ́ máa dà tẹ́yìn náà bá ṣe pè mí torí ìfẹ́ Ọlọ́run wọlá tó wà ní Kùránì yóò dà fún yín. Àwọn òpè nítorí ìfẹ́ náà, àwa nífẹ̀ẹ́ ìmáàmù. Tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ ìmáàmù, èmi ò tẹ́ mọ́ tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ ìmáàmù, èmi ò lè ṣe ni. Tẹ́mi náà bá sì ń bínú rẹ̀ tó wà wájú iṣẹ́ tó mi fi ṣàwádà ẹ lè gbèsè tẹ́ mo lè gbèsè kófẹ́ mo lè gbèsè kí ní kẹ́ ẹ wò dáadáa kẹrin fídíò pẹ̀lú Kùránì ló wà wájú mi. Tó yín mọ̀ ń bọ̀ àbùsí tẹ̀yìn mú àbùsí tẹ̀yìn mú yìí ẹ̀ẹ́dẹ̀kẹ́ ń bí léèrè Ọlọ́run fún yín lágbára Ọlọ́run ṣèyàn fún yín orí Ọlọ́run ọba yóò pọ̀ fún yín láàárọ̀ lọ́sàn-án lálẹ́ àmọ́ tẹ́ ẹ bá wá ṣe tán kẹ́ni ẹlẹ́ni ó gbà ń ka àwọn ọmọ yìí ẹ̀sà mi kémi náà ṣe bẹ́ẹ̀. Tọ́lọ́ bá kádàrá bẹ́ẹ̀ láti ká. Àwọn kádàrá ṣe lórí kókó Ọlọ́run bá kálẹ̀ káàkiri pẹ̀lú orí kókó ọ̀tẹ̀ wọn kakọ́ wọn lọ́wọ́ lẹ́yìn. Oníṣẹ́ àbájá ìwọ́n ní àṣìkò tó máa bá lọ́wọ́ ká òye dá ọ̀rẹ́ máa ní. Tàwíkì ní ọ̀bẹ fún ọba rẹ̀. Wọ́n tó ti yọkọ́ náà bá bẹ̀rẹ̀ ìdíjọ́ fún ọba rẹ̀ Tàwíkì. Tàwíkì ní ọ̀bẹ fún ọba rẹ̀. Onídàá kò ní yọ. Orí fúlọ́ọ̀dì Tàwíkì kò ní dá fún. Wọ́n gbẹgbẹ́ olúwa lóògùn kò ní dá fún Tàwíkì. Olùní jẹ́rìí Tàwíkì kò ní dá fún. Tàwíkì ò ní jẹ́rìí. Wọ́n mú ọ̀rẹ́ kílẹ̀ yóò ní jẹ́rìí Tàwíkì kò ní dá fún. Ní jẹ́rìí ẹ̀yin kí ò ní jẹ́rìí àwọn ọmọ yín. Àrọ́mọdọ́mọ yóò ní jẹ́rìí. Gbogbo tẹ́tẹ́ bá ṣe látàárọ̀ dalẹ́ ẹni ẹlẹ́ni ẹ̀ ni ó jẹ́ pẹ̀lú ògo Ọlọ́run bí àwọn ọmọ yín bá dé ń dókè báyìí pẹ̀lú ògo Ọlọ́run wọ́n máa jábọ́ ni wọn ò ní gòkè láíláí ìrẹ́dìrẹ́dì yìí ò ní gòkè ẹ̀yin ọmọ àlè tọ́ẹ́gbẹ́ ẹ̀ẹ́bẹ́ máa jẹ́ ní ẹlẹ́ni pẹ̀lú ó ti gòkè tọ́yẹ̀kẹ́ tó máa hẹ́pù rẹ̀ àwọn ọ̀rẹ́ yín wọ́n máa jábọ́ ni pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀ ní sóríire. ẹ̀yin ìyẹn wa ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn èyí tó parí rẹ̀ yẹn ọ̀kan nínú àwọn tó jókòó tí òdodo ni kò sí ní Nàìjíríà Oman ló wà ìgbà tí mo pósìtì èyí tó gún mi àtòkè tó ń ṣẹ́ tí mo pósìtì ó ti kọ́kọ́ àwọn kan ti sọ̀rọ̀ tó pọ̀ lọ tí ẹ bá gbọ́ background yẹn ti mọ̀ pé kì í sóhun nìkan mo wá pósìtì sórí platform mo wá pósìtì nọ́mbà rẹ̀ sórí platform àtòrúkọ rẹ̀ Maruf Adéwùmí ló ń jẹ́ nítorí pé wá fún lórí Truecaller ni mo wá pósìtì ẹni tó pè yẹn wá dẹni tó pè láti Oman Nàìjíríà kọ́ lọ́wọ́ kí ló dé ẹfọ́gbọ́mọ̀sọ lálàáfíà ló tún padà gbé onítọ̀hún ṣépè mo fẹ́ kí ẹ tún àárín ẹnìkan gbọ́ ní ẹni tó bá jẹ́ pé ọmọ Yorùbá gidi ni ẹ gbọ́ tóun ẹnu rẹ̀ tó fi sọ̀rọ̀ pé ṣe sọ Yorùbá àwọn èèyàn ìlú náà wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹgbẹ́ lọ́jọ́ tó ti pẹ́ mo sọ fún yín pé àwọn ará òde gangan ń dààmú gbogbo wọn sùn torí pé àwọn ọmọ inú ilé ti ṣílẹ̀kùn fólè àwọn pẹ̀lú olè náà jọ wọlé sùn. Now kí wá gbarú ìpè yìí láàárọ̀ mo gbà lọ́sàn-án mo tún gbà níbo mi ìlálẹ́ àdúgbò torí mi ò kí n pa fóònù mi mo wá fẹ́ bọ́ sórí láì kí n fẹ́ sọ̀rọ̀ ẹ wá ní mò ń bínú ta ni wọ́n bù bàbá rẹ̀ tí ò ní bínú ta ni wọ́n gbé ṣépè tí ò ní sọ̀rọ̀ àwọn ń sọ̀gbùlù tu ẹ wá ní káwa ọmọ sọ̀kọ̀ bọ́dọ̀ mo fẹ́ kẹ́ ẹ lọ́mọ kíní kan gbogbo ẹni mo ti sọ̀rọ̀ yẹn síwájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo ẹni tó bá ilé díjúmọ́ rí tó bá ilé sọ mí ní ògúlùtù máa ń la ojú mi sílẹ̀ báyìí máa là ní ẹni lórí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ mi yé o tó bá díjú wá mú rí báyìí tó bá ilé sọ mí ní ògúlùtù máa la ojú mi lẹ̀ báyìí máa là ní ẹni lórí ṣé o sọ tó mọ̀ fún yín
ohun tó díjú tó lẹ̀mí ògúlùtù rẹ̀ lè má bá mi ṣùgbọ́n èmi ọ̀ la ojú mi báyìí tó kí ni mo bá fẹ́ là ní irin lórí kí n mọ́ bá mi ṣe kí n lè bá mọ̀ gẹ́gẹ́ bí mo fẹ́ la irin mọ́ yẹn. Don't dare me. Ẹ kà mí kó lóògùn ni níran àwọn tẹ́ fún yín pé kẹ wá wọlé kẹ wá sọ̀rọ̀ nípa mi tẹ́ ń gbìyànjú tó lọ sọ̀rọ̀ nínú ibi yàrá bí mo ti ń ṣàdúrà ibi náà wọ̀ ẹ ṣàtúnú lé náà bí mo ṣe fi lé sí kọ́ ni mo bá bí bóyá ẹ bá nǹkan tí mo so kalẹ̀ tí mo dì mọ́lẹ̀ báyà mo kàn mọ́ ní mo kiri mò ń kẹ́kọ̀ọ́ mọ́ nǹkan kan nothing lẹ́yìn àwọn tẹ̀síwájú ẹgbẹ́ tó bá àtàwọn tíra tó ń fi ṣàdúrà àtàwọn aṣọ mi nothing absolutely nothing àti kankan ìwé mi ọṣọ òyìnbó ni mò ń lò àgún ìmọ̀ yìí fún wọn kò sí mẹ́ ahlu sunna làwà yìí náà wallahi ahlu sunna ni mí ahlu sunna wọ́n bèlè ní mí kí lápẹ́ ilẹ̀ ahlu sunna ẹn tó gbà tí Ànábì Muhammad tó kọ́ wa ẹ ṣe báyìí kẹ́ ẹ má bàa yẹ lórí ọ̀nà àti sinmi láti fi mú Ọlọ́run ọba yín ṣùgbọ́n bá wá ṣe kí láfẹ́ wá mọ̀ pé ní alóbìdíà ẹmú ti tàlá níbi náà sọ́tún bídíà mo ń rọ̀ wá bí náà bá tán lásọ ẹ̀jẹ̀ kì í tán lè kan náà mo fẹ́ kẹ́ gbọ́ kẹ́ gbà mi ò kàn pa fún yín tí mo bá sọ̀rọ̀ fún yín mo bẹ̀ lórúkọ Ọlọ́run mo fẹ́ kẹ́ jókòó kẹ́ yẹ̀ wò ẹ ó padà mọ ibi tí mo lọ tí mo bá fi eyín mi mo bá fi kàn òbí fún yín jẹ ẹ mọ̀ jẹ́ o the possibility gbogbo ẹ mọ̀ jẹ́ mi lè wà lórí ahọ́n mi tí mo fi sórí òbí yẹn kọ́mọ̀dé onú fún yín kọ́mọ̀dé tó lè pa yín ṣùgbọ́n tí mo bá sọ̀rọ̀ fún yín ẹ takaka ẹ gbìyànjú ẹ rí i pé at every nonsense there is sense in it gbogbo nǹkan pé nonsense in there is big sense láàrin conscience ló kù láti pé tí wọn bá ní conscience lórí nǹkan tí wọn bá ṣe èmi fi eléyìí fi dá yín lójú wípé bàbá tó bí Musa ó ń bẹ láyé ọ̀dà mo ní mo fẹ́ bust brain wálé kan ó ti di pé mo divert mo fi padà play voice note láti pé kí ẹ gbọ́ ìyàwó méjì ní Yunusa ni ìbéèrè mi níbí ni pé kò ní ìdíkó gbé sórí social media sáwọn obìnrin méjèèjì jábọ́ láti sánmọ̀ ni àwọn ta lànà rẹ̀ àwọn ta ló wá bá Yunusa dànù àtàlákọ̀ọ́kọ́ àtìlẹ́ẹ̀kejì bin ahlu sunna kìí ṣe pé bóyá ìyàwó leather bag ni kódà pé bí ìyàwó leather bag ni yóò rẹ̀ ní kí wọ́n fi tìbí pítọ̀ ọmọ wa gbogbo fún lóyún àwọn ta lóbí rẹ̀ ta mọ̀ a ṣe jókòó tí a lò sí bá ọ̀rọ̀ Yorùbá mọ̀ ìyà mi lẹ́nu ọ̀rọ̀ Yorùbá yà mí lẹ́nu níbi gbogbo nǹkan láfi ń ṣàkóso fúri ara wa mo ń sọ níjọ́sí àwọn èèyàn wò bẹ́ẹ̀ ni pé mo ń gbọ́ àwọn àna rẹ̀ ni ẹ lajú yín lẹ̀ báyìí ọmọ yín ń wo adúlùwà báyìí wọ́n sì ń bímọ ẹ sì ń kí wọn kó ewu ọmọ ẹ wọ́n á lérò pé lè jèrè lọ àwọn ọmọ bẹ́ẹ̀ láwọn ọmọ tó ẹgbẹ́ wọn ò ní lè jẹ́ orúkọ bàbá wọn mọ́ wàláhì bí ti Salimani lọ́rọ̀ wọn ti ṣe dà wọn ò ní lè jẹ́ orúkọ bàbá wọn mọ́ Salimani kì í ṣe pé ìran rẹ̀ rùn nígbà tí ọ̀rọ̀ Salimani tó lọ l'Ógbómọ̀ṣọ́ ìran rẹ̀ rùn ta ló rántí ìran rẹ̀ wọn l'Ógbómọ̀ṣọ́ tó tẹ̀ tún jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ tó ń bolo ta ló rántí ẹ̀ lọ ìran eléyìí náà mọ̀mọ́rún bẹ́ẹ̀ ni ilé ìtẹ̀lé tó wà lẹ́yìn mo á discover kìíní kan wípé nínú nǹkan tí mo kọ kábíyèsí Ọlọ́run kábíyèsí Ọlọ́run kábíyèsí Ọlọ́run kábíyèsí Elédùmarè lọ́jọ́ tí mo clock is 65 birthday mi mo ní mi ní ṣe anything ọ̀rọ̀ tó náà ń gbé sí mi lọ́pọ̀lọ́ gbàrà lọ́jọ́ náà ni pé
trust no man. There's nothing like friend. Ọ̀rẹ́ ò ní fẹ́ kó tó òun, kò ní fẹ́ kó kọjá òun. It's better kó wà lẹ́yìn rẹ̀ díẹ̀ báyìí lẹ́fìdí gbàgbọ́n náà inú fìgbìrà ẹni friend. You never do things equally. Tí ẹ bá lọ sọ̀rọ̀ yóò mú design mi tí ó yàtọ̀ sí tiẹ̀. Kò ní fẹ́ kẹjẹ jọra yín. And who is going to be your best friend? Your enemies. Those who call to be your enemies. Wọ́n mọ̀ ṣínà fún ẹ báyìí tí wàá mọ̀ rí nǹkan. Tó gbé ọ̀tá ló lè lé ọ débi orí rẹ̀, ọ̀rẹ́ ò lè lé ọ débẹ̀, inú ni bí ni ò lè jẹ́ kí ọ̀rẹ́ kó lé ọ débi orí. Kò ní sìn ọ débi tó gbèdé ṣe rí rẹ̀. Ẹ̀yin méjèèjì lè jọjọ́ ta fúnra yín torí gbogbo yín náà lẹ́mọ̀ ìwọ náà mọ̀ retí pé mi ò ní lè sin ọ̀rọ̀, òun náà ò ní lè sin ọ̀rọ̀. Bẹ́ẹ̀ sì jọ wà ní. That is nothing like friends. The best you can have is enemies. Because they won't come closer to you. They'll be distant from you. More than one initial, more than one push you. Don't feel push it, baby. Irú rẹ̀ ló débi eléyìí ní síta push me tó ẹ pé ní tí mò ń sọ irọ́ ni òótọ́ ni drama ṣẹlẹ̀ nínú family mi lórí ìgbà tó ń lọ yìí nínú àwọn tó gbowó drama ṣẹlẹ̀ ní tí mi ò sí mbẹ̀ ń padà lójútùú gbogbo tí mo lọ. Àwọn nǹkan tó lè kó kàlẹ́ pé ẹ̀jẹ̀ ká mo fẹ́ ná owó iṣẹ́ ní lágbájá yìí mo fẹ́ kí tiẹ̀ ó bàjẹ́ ìfẹ́ kó níran náà just bí wọ́n ṣe ń ṣe pẹ̀lú ilé ayé lára tí wọ́n gba ẹ̀tọ́ wọn tó bá dọjọ́ iwájú tó yẹ pé inú ṣàlù wá pláǹtì ìran ní ìkàlẹ̀ tí ọmọ jẹ ìmọ̀ràn lọ àwọn ìdílé yẹn ní ìran tí wọ́n mọ́ ègún tí ń dààmú gbogbo mọ̀ sọ̀rọ̀ náà bá fẹ́ bá wa yọ kúrò. Bàbá wa Gandhi ọlọ́run bá wà lọ́rọ̀ ẹ̀mí sọ yín yá wa mi ò dédé bínú mi sì dédé bínú gbogbo bàbá yẹn lọ ṣe sùúrù ẹ lọ I know what it takes even for my own health too. Mo ní láti fọra mi ní sùúrù bí èèyàn ṣe fún mi ní sùúrù but tí èèyàn bá lọ lè dákẹ́ púpọ̀ jù títara rẹ̀ yóò bá dákẹ́ tó ìta bá dákẹ́ púpọ̀ jù nítorí wọn lè kọ̀tán ó sùn nítorí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ní nígbà tí ọba rúra dátà wọn yóò dákẹ́ ìgbà tí ọba rúra jẹun yóò sì kìíní ìgbà tí ìṣẹ̀lẹ̀ bá bàjẹ́ yóò sì kìíní wọ́n instead it's getting me, it's making me get waxing me more stronger and stronger. Ẹ̀yin èèyàn bó ṣe ní mo rí yìí ọmọ ìlú wa ni Maruf Adéwùmí ẹ dákun jẹ́ ká mọ̀ in the comment section ẹni tó bá wá mọ̀ nílùú yẹn nínú àwọn fọ́tò tó wà níwájú ẹ bá wọ pé ta ni Maruf Adéwùmí bí ajá bá ṣe 20 ọdún láyé ẹran 20 ni o ìkíní kan mo fẹ́ kí Maruf ọ̀rọ̀ rí mọ̀ ní ìsìn báyìí ni pé he has murdered sleep. He will never sleep well again. Ó ti ṣekú pa oorun báyìí kò ní oorun sùn. That is it. Ọkàn rẹ̀ ò ní balẹ̀ mọ́. From this moment onward, after that, tó kó sọ́wọ́ mi lóko. Mo fẹ́ kọ́ ọlọ́mọ kíní kan pé tó bá ti kó sọ́wọ́ mi kó bá kọ́ ọlọ́pàá ló gbé ọ ní kàtà lọ́ba ní. Sórí wọ̀ máa gbé ẹ̀kọ́ lọ́lọ́pàá. Èyí sọ ọmọ ìlú mi ni mi ò lè gbé. Sórí wọ̀ máa gbé máa fi hàn ayé pé àwọn tó ń wá ọ̀nà àti dógún lẹ̀ nítorí àwọn voices tó wà lẹ́yìn ẹ̀ wà prove wọn jáde fún àwọn ọlọ́pàá. Máa gbé ẹ̀rọ. Mo promise ẹ pẹ̀lú fídíò yìí ò ní kú. Àwọn ọmọ mi gan náà ti mọ̀. Maruf Adéwùmí máa pick ẹ máa gbé ẹ tó wàá sọ fún ṣe fún ẹ. I have this voice note. Ọ̀kan nínú àwọn tó wà nínú fọ́tò yẹn ni Maruf máa gbé ẹ o. I really mean it. Kò sọ̀rọ̀ tẹ gbàjáde fún mi tẹ fẹ́ fi pè mí tí mi ò rìkọ́ọ̀dì rẹ o. Àbí anybody. The reasonable ones I know. Tó bá ti pè mí tó bá ti wà reasonable tó bá ti pè é reasonable talk you talk. Màá dé dìtẹ̀ nílé. Mo wá ti rí pé kí n ṣe pé I will keep it. And I will use it against you. Ọlọ́lú YouTube ni ọlọ́lú kìíní ní ọlọ́lú kìíní pé bó ṣe lérò pé mi ò ka nǹkan kan wọn. Èmi náà ti ní ẹ̀kọ́ díẹ̀ lórí AI. Tí mi ò bá mọ̀ máa béèrè sí yóò sì kọ́ mi máa rẹ̀ lọ. I put it into practice every day and it's working. Mo ń sọ àwọn courses online mo ń kẹ́kọ̀ọ́ mbẹ́ wọ́n ń ṣe mí lẹ́ka ní courses mi tí wọ́n bá ṣe báyìí kò létí kò tó dé torí náà mo ní attend the class jáde
mo má sì ti ń parí wọ́n sì fún mi lásàámẹ́ǹtì mo gbọ́dọ̀ ṣe kí n submit tí màá sì late mo ń rí wọ́n ṣe ń ṣe pẹ̀lú àwọn ẹlòmíì mo kàn sọ pé wọ́n bá late I don't late ìjọ tó bá wí mo ṣe I know the importance of education bí mo ṣe gbólọ tí mo ṣe fi gbogbo àráyé ìwọ̀nba time tí mo ní fún time fún nǹkan tí mo ń kọ́ online I give myself time on it to be that's the best thing I can enjoy in it. Have more knowledge ìní àṣírí Yunusa ló fi wà lọ́wọ́ wa Ògbómọ̀ṣọ́ yóò ní gbéga pẹ̀lú gọ́ọ̀lọ́ but àwọn kan dánú rẹ̀ sí àfi tí wọ́n bá kúrò nílẹ̀ kálíbà àjọ gbádùn ara wa èyí tí wọ́n sọ sí kábíyèsí àbí publication tó jáde in the next video máa sọ̀rọ̀ nípa rẹ̀ ọlọ́run bá kò ní máa kẹ́ni kankan wá jẹ́ Maruf Adéwùmí ó wù ẹni wọ́n rẹ̀ ẹni o Assalamu alaikum ẹ kú ìpàdé ọjọ́ tí mi pè lórí ọjọ́ pàdé ní bí bá ṣe wọ́n wò ó lórí sálọ that SIM card bó bá kàn NIN number rẹ tó fi register rẹ wà ní any number tó bá fi lò trace you to it you see the beauty of NIN. So